Ẹ pẹ̀lẹ́ o mọ̀mọ́ àjàrà bùkà ẹ̀rẹ̀ kú ọdún èní ẹ̀mí aṣọ ọ̀pọ̀ ẹ̀ o bẹ́ẹ̀ ni téèyàn bá ti ń ṣèkàjò náà ó máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ àwọn òbú yín o òtítọ́ la gbé dání ṣé mọ̀ pé ìkarahun lẹ́yìn gbé dání òótọ́ làwa gbé dání pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ẹ̀ ṣe tutọ́ sínú ìkarahun tó ẹ tún sì lùzì nǹkan tì ní mọ́ ẹ rántí tutọ́ sínú ìkarahun ìgbà tẹ́ ẹ̀ lọ́kọ́ ah. You are so disgusting. I hate to see that pictures. That picture tí tẹ́tí ń tutọ́ sínú kàrà àwọn èèyàn tó ń kọ́ ọ̀pọ̀ inú bí mi ni. It's disgusting. Ẹ tún tún ṣé mọ́lá tiẹ̀ nìyẹn ni. Ẹ tún ha agbárí sínú kàrà. Ṣé agbárí náà fi ń oh God what a pẹ̀lú ìkàrà ẹ gbọ́. Aláyọ̀rọ̀ rẹ̀ dọ́là said Momo use àfọ̀ṣẹ to cause ọ̀tá Dorcas. Now the àfọ̀ṣẹ don do back to sender. Momo lose court case. Ní lose the court case o ní jẹ́yà offline outside court ká tún lọ jẹ̀yà no court. mọ́mọ́dé mọ́mọ́dé mọ́mọ́ ẹ̀yin nìkan ni ṣé mọ̀mọ́ wá kéré ni mọ̀mọ́ ṣé mọ̀mọ́ wá kéré ni mọ̀mọ́ single-handedly lose her court case na she dey assault o na she still lose with evidence and everything. Na mọ̀mọ́ sí lu mọ̀mọ́ wá sọ pé òun wá rí kí ló sọ pé òun rí yẹn náà cardiac implantation ẹ sì máa rí kidney implantation ẹ̀yin olóyìnbó òfò èmi ò drag yẹn ẹ wo update ó dùnyànjú ọ̀rọ̀ lọ update làwọn ọmọdé dẹ̀ fẹ́ fi pa yín bóyá ẹ máa gbé wọn lọ sí court fún update ni mọ̀mọ́ sọ pé òun retí Dorcas sí ni tí Dorcas náà rẹ Dorcas ò kì í Dorcas is too busy for this nonsense tẹ́ ń ṣe lórí social media ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ní owó tẹ́ ẹ̀ ní nǹkan kan ẹ̀yin lè fẹ́ bá Dorcas ṣẹjọ́ mọ̀mọ́ ìbílẹ̀ máa ti jápa ìbílẹ̀ máa ti já pẹ̀lú ìkarahun pẹ̀lú igi àṣẹ mọ̀mọ́ ẹ̀ lè jẹ́gi àṣẹ kẹ́ lọ jẹ́gi àṣẹ fún adájọ́ ní kóòtù yẹn kọ́ la Gàdáfì mẹ́wọ̀n ẹ̀wọ̀n gbére báyìí àbí kọ́ fẹ̀yìn ẹ̀ta gbà kọ́ wọ́n bá jiná tù fún báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń jẹ́gi àṣẹ ṣé igi àṣẹ yín wá wọ̀ kí báyìí ẹ̀yin tẹ́ ẹ̀ lè win court case lẹ́wọ́n sọ pé ẹ̀ ń tẹ̀wé immigration ẹ ti fowó jóná ẹ̀yin èèyàn mi ẹ ti fowó jóná ẹ̀yin tẹ́ ẹ̀ lè ní àgbo immigration àgbo court àgbo adájọ́ lẹ́yìn àgbo immigration mọ̀mọ́ ṣó yẹ kó jẹ́ yín bẹ́ẹ̀ tún ṣe pera yín lálàgbò ṣó yẹ kó jẹ́ yín lẹ́ tún máa lose ní court ẹjẹ́ àti ẹ̀bára wa sòótọ́ ọ̀rọ̀ ewé kílẹ̀ wá ń tà kọ́ríándà ẹ̀yin lẹ́ ń sọ pé yàn kan ò yẹ kó tewé ṣé ojú ò gbà yín tí báyìí ojú gbà mí tí ọ̀yàn bíyà ojú gbà mí tí fún yín pé bẹ́ẹ̀ ṣe tewé tó ewé ò tún lè fọhùn fún yín ewé tún ti lulẹ̀ Lizzy àdàbí ti lulẹ̀ mọ̀mọ́ ewé ti lulẹ̀ ewé ti fèlì yín ewé ti sunko ọjọ́ tí Alábìkẹ́ ti kéwé sínú odó tó sọ pé odó máa gún ewé pa ọjọ́ yẹn náà ti gún yín pa sínú odó tó ti kan ìṣẹ̀dá yín mọ́lẹ̀ tó ti gún pa ṣé kò yẹ kẹ́ ẹ gbéwé débẹ̀ kẹ́ ẹ gbéwé débẹ̀ báyìí kẹ́ ẹ jẹ́gi àṣẹ débẹ̀ kọ́ máa rí pé mo ló yẹ kọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń dán ẹnu lórí social media Irish ni mi ó kàn takùláyà àmì mapia àmì ìṣèkínní ó yẹ kí wọ́n kọ́ gbé bàbá Gàdáfì báyìí kọ́ sọ pé bẹ́ẹ̀ ni lórí o kọ́ dẹ̀ fíu báyìí kórí ẹ̀ fò kúrò lọ́rùn ẹ̀ àṣẹ ẹ̀ tí ẹ̀ lógún àríyàn ẹ̀ ń jáyàn mọ̀mọ́ eléwé ìsọnù ewé tún ti fèlè yín look at you wọ́n ní gbogbo àfọ̀ṣẹ tẹ́ ẹ ní àfọ̀ṣẹ tẹ́ ẹ jẹ fún Dorcas orí yín ló ti wá ń ọ̀rọ̀ yìí ti pọ̀ jù èmi kàn rò pé mi mò ń ṣẹ̀rẹ̀kẹ́ ìbú ni nǹkan táwọn èèyàn ń kọ update ló máa ń dùn yàn jù ṣé mo kọjọ́ tí mọ̀mọ́ fẹ́ bá Dorcas jà rẹ̀ náà wọ́n ṣe update fóun àwọn yẹn ṣe ẹ̀ mọ nǹkan tó ń pè lọ́mọ odó ni nǹkan tó dùn ẹ̀ yẹn òun náà ló máa fi pa ẹ́ kú lórí social media ẹ̀ mọ̀mọ́ sọ pé update náà fi ń bú òun the next thing báyìí àwọn yẹn dẹ̀ ń rọ update yẹn síta wọn ò tiẹ̀ ṣe show ọmọ odó burú wọn ò tiẹ̀ ṣe show wọn ò bá mọ̀mọ́ máa jókòó 4 hours kí wọ́n máa rojọ́ òṣì èèyàn tí ò ní iṣẹ́ tí ò ní nǹkan kan ló máa jókòó 4 hours tó máa wà lórí live video for 4 hours kí ni ìyàtọ̀ mọ̀mọ́ àti Lizzy sí àwọn méjèèjì òkè jọ ń sùn mọ́jú ni bí yẹn náà ṣe gbélé ọ̀gẹ́rẹ́ wá ní tó fèlè ẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ti lọ́ ń kọjá ní China mọ̀mọ́ eléwé kọ́ríándà mọ̀mọ́ onígi àṣẹ ìsọnù
igi àṣẹ tún ti fèlì yín, ìkarahun oníkarahun ìgbín wọ́n wá paint ẹ̀ ní white ọmọ ti yọ̀gbìn inú ẹ̀jẹ̀ ebi ti pa wèrè ó ti fi ìgbín ṣáta ó wá mú karahun ó wá tutọ́ sínú ẹ̀ ó pè yẹn lóògùn mọ̀mọ́ tó ẹ̀ rí olúgbòhùn tálábìkẹ́ gbé jáde ẹ máa sáré ẹ̀rọ olúgbòhùn tó tún faṣọ pupa wé nǹkan tó gbé èwo ni kéèyàn máa agbárí sínú karahun kó dẹ̀ máa pè yẹn lóògùn kò yẹn ló fẹ́ fi dẹ́rù bà wá mọ̀mọ́ ẹ lóògùn ẹ gbàgbé ẹ ní nǹkan kan ẹ gbàgbé ẹ ní ẹ bá ní àwa mọ̀mọ́ ẹ ní nǹkan kan pẹ̀lú karahun pẹ̀lú igi àṣẹ pẹ̀lú gbogbo rádaràdà tẹ́ ẹ ṣe ẹ máa ṣe lulẹ̀ ń kọ́ọ̀tù ẹ ṣó yẹ kẹ́ ẹ lulẹ̀ ní kọ́ọ̀tù mọ́ ṣèbó yẹ kán fi ṣe ẹ máa yọ́nú sí mi ni ẹ ṣèbó yẹ kán yọ́nú sí yín ni ṣèbó yẹ kán pa bàbá Gàdáfì ni bàbá brown shoe wọ́n pa máa yẹn sọnù pé odidi mọ̀mọ́ ló lọ lù ṣèbó tiẹ̀ yẹ kí ibù wọn fẹsẹ̀ tó dé kọ́ọ̀tù gan ẹ̀rẹ́ ọdún tó ti ná mọ̀mọ́ ó yẹ kí ọwọ́ tí Gàdáfì fi lu mọ̀mọ́ yẹn ó yẹ kọ́wọ́ yẹn ti gbẹ dànù tó bá yẹ pé mọ̀mọ́ lóògùn lóòótọ́ ni ẹ gbàgbé wọ́n ti scam wá lórí Facebook tó bá yẹ pé ìyá yín lóògùn ọwọ́ tí Gàdáfì fi lù ú yẹn kọ́ọ̀tẹ̀ tó dán ó yẹ kọ́wọ́ yẹn ti gbẹ dànù ni ọmọ òòlù oògùn kankan jàre ní agbárí ló kàn ló fún wa ààrẹ ti balẹ̀ ó wá kanra mọ́ Jésù ìgbà ìṣòro làmọ́ náà ó wá kanra mọ́ Jésù ìgbà ẹ̀ ló wá mọ̀ pé Jésù wà ọmọ ẹ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ kó sì lọ tànú Jésù kì í Jésù ò mọ orúkọ yìí kò mọ yìí náà ẹ máa dúró gbà tẹ́ ti sẹ́ Jésù nísìnyí ìgbà tí gbogbo ẹ̀ wá jálẹ̀ yín lórí ilẹ̀ ṣẹ̀wá mọ́nà ọ̀dọ̀ Jésù lọ ẹ máa gbọ́ o this is from gbasgbos wọ́n pọ̀ tó ń ju update mọ̀mọ́ ọ̀nà tèmi bá ń ka update tí mo dẹ̀ ń sunkún ọ̀yọ̀bíyá àwọn tó wá àrùn yín máa ṣe mí ìwọ lọ wọ́n máa rí yín fi hàn àwọn rí yín fi kì í ṣe kékeré genuinely I feel for you genuinely speaking I feel for you ẹ máa gbọ́ gbàgbó sọ pé bàbá Gàdáfì wọ́n ẹ̀sà irọ́ la bí in court yé èèyàn tó lù ẹ́ bẹ́ẹ̀ wọ́n tún ṣe kí ni ó tún wí ní in court wọ́n ní he won ẹ̀sà irọ́ la bí in court today you see your life with your useless lies ẹ̀sàláyà you lost the case why your igi àṣẹ and the karahun snail no work for you exactly ṣe mọ̀ pé wọ́n ló ṣe sọ tán ni ṣe mọ̀ pé nǹkan tó kù mọ̀mọ́ ò ní oògùn kọ̀ọ̀kan ó yẹ kí mọ̀mọ́ ní ewé adájọ́ ó ní ewé agbẹjọ́rò in fact ó yẹ kí ọwọ́ bọ̀dá Gàdáfì ti gbẹ tán mọ̀mọ́ wá ní òun rí cardiac implantation ṣé bàbá brown shoe tó kù ọ̀rẹ́ mọ̀mọ́ mọ́lẹ̀ tí ó bòyẹ̀ ń yami ya ṣóun ní cardiac implantation rí ṣé èèyàn tó ń jẹ́ kí ó bo ọ̀rẹ́ mọ̀mọ́ kó máa yami ya kó máa domi ya òun ní cardiac implantation rí ẹ rí i pé Bímpé fẹ́ kú síbẹ̀ ni Bímpé ò máa lọ mọ́ Bímpé ò máa lọ mọ́ gbogbo ìgbà ló ń bàbá tó wà active bẹ́yẹn Gàdáfì always active at his age ìwọ ni wọ́n sọ pé ẹ̀ ń jowó ẹ̀ torí pé kí ni mọ̀mọ́ gan kó kí ni ọlọ́pàá tó wọlé wèrè pólíbàgì ló máa rí kó kí ni mọ̀mọ́ gan kó kiri gan ló sọ pé ẹ̀ ń jowó kí ló ní kó lọ lákìsà náà tẹ kó kọ́ra yẹn kí ló ń jowó ọlọ́run olójú kan láàrin afọ́jú ọba ni bọ́rọ̀ yín ṣe rí nìyẹn kí ni lójú tí ẹ wẹ́ ọlọ́run má fún mi nírú owó báyìí because I don't understand lójú tí mọ̀mọ́ báyìí she's richer than anybody she's there mọ̀mọ́ you no dey anywhere you are just a noise maker like all of us on social media we are all content creators you are not special there's nothing special about us máàkì ló fún wa lówó tó ń wá $3 for 1 million view nǹkan tó jẹ́ kí gbogbo wa wá ganu sí social media yẹn we are not special we are not unique if we are unique àní wàá máa ṣe fracas bẹ́ẹ̀ if we are unique àní wàá ganu sí fracas if you are intelligent oríṣẹ́ corporation ṣe orí social media ló ti ń drop quotes there is nothing special about any one of us that is doing fracas
Momo, you are 100, and you're gonna create the fracas now. There's nothing special. Wọ́n kàn tán àwa kan wà, most of us ó yẹ kán kó wa lọ sáró kán gún wa lábẹ́rẹ́ àwọn ará dátà fún wa wèrè la fi ń wo wèrè wọ́n fún wa ní $3 for 1 million view torí ẹ̀ la ṣe ganu síbẹ̀. There's nothing special about anybody. Ẹ má jẹ́ kí anybody halẹ̀ mọ́ yín kó gbé yín mọ́ra lórí social media. Kò sóògùn kankan lọ́wọ́ anybody. Wọn ò dé special. Wọn ò dé special, but they want you, they are selling you mouth. If you cannot see the product, you are the product. Ẹnu ní Momo ń tà fún gbogbo èèyàn. Ẹnu ló ń tà láti ọjọ́ yìí. She just dey sell mouth, dey go. Ẹ máa gbọ́, ẹ wọlé. Please read me. Gbàgbós ló kọ eléyìí. Only the simple truth, fact, and difference between a builder, Dorcas Adeyinka, boss lady, and a destroyer, a builder, èèyàn tó ń fàyàn lọ́wọ́ sókè, èèyàn tó fẹ́ káwọn èèyàn dìde, èèyàn tó fẹ́ káwọn for 22 years tí ìyá yín ti blog, ẹ bá mi mú èèyàn tí Momo ti fà lọ́wọ́ sókè, tí Momo ti gbé dìde jáde. Ibi tá a ti máa bẹ̀rẹ̀ ni. Wọ́n ní ìyàtọ̀ wà láàrin, but for Dorcas, within last year to this year, we cannot count so many people tí Dorcas is single-handedly tó ti ràn lọ́wọ́. Even ìgbà tẹ́ ẹ̀ ń búlí ẹ̀, ó sì ń help àwọn èèyàn. Ìyàtọ̀ tó wà mẹ́rin. The way ìbẹ̀ ṣe máa ń búlí Dorcas lórí social media, tẹ bá try quarter ẹ̀ pẹ̀lú mi, tó bá tọrọ àánú lọ́wọ́ màá gbé ẹ ṣe pé mi mọ bí tó ti rí strength yẹn láti jẹ́ pé ẹ máa búlí Dorcas lọ́wọ́lọ́wọ́ ń sẹ́, ó dẹ̀ ṣe ń ṣàánú àwọn èèyàn. Èmi ò kálá tó wéré ní mí gan máa ṣe gbogbo èèyàn ṣe èrè papọ̀ ni. Dorcas is a builder. Momo is a destroyer. Kẹ́ni má ní Momo. Momo plan ni Momo ni pé kí ọ̀tá ìbílẹ̀ wa tọrọ jẹ lọ́wọ́ kójú ìbílẹ̀ bó kó wá máa bẹ̀ wọn. Òun nìkan ló lè tó ayé ìbílẹ̀ ṣe. Ẹ máa gbọ́, wọ́n ní the former is an intelligent, a giver, a smart, a voice for the voiceless, and the calculated fighter, while the other one, Esabingo, is nothing but a coward, a bully, a heartless, selfish, and most stupid, gullible. Ọ̀rọ̀ yẹn ti pọ̀. Ṣé Momo lè ka gbogbo kínní? Ẹ̀yin ọmọdé yìí díẹ̀díẹ̀ sọ́flé àgbàlagbà ni ìyá ẹ̀ má pa. Wọ́n ní Momo is a coward, a bully, a heartless, selfish, and most stupid, gullible blogger tó ń san tax. Wọ́n ní amúgbó àmẹ̀bọ̀ àmẹ̀bọ̀ tó ti ń mú gbó ni. Mo rò pé àmúgbó lẹ máa ń pè, ṣé àmẹ̀bọ̀ tó ti ń mú gbó ni bẹ́ẹ̀? Wọ́n ní amúgbó àmẹ̀bọ̀. If you are not daft and senseless, you would understand that Dorcas Adeyinka control the situation surrounding Saheed Ibile and Ogidiwere Tokunbo. Dorcas is full of wisdom and knowledge. She understands the game Esabod is playing with Harmony Garden Estate. Yes, Mogbaloye. Only kàkà kéku má jẹ sèse, a máa fi ṣàwàdà nù. Dorcas, since Harmony did not advertise with Momo, Momo doesn't want Harmony to advertise with any other person. Oni mo ti bẹ̀ fún yín. Kàkà kéku má jẹ sèse, a máa fi ṣàwàdà nù. Since Harmony did not advertise with Momo, Momo did not want Harmony to advertise with anybody. Nǹkan tí gbogbo game tí wọ́n mọ̀ ń gbá ni. Wọ́n ní Dorcas Adeyinka, whose Ibile's wife happened to be a long-time friend even before social media buhaha, only determined to promote Ibile's business and nothing more. Everybody knows. Momo tó bá fẹ́ dáyàn gbà, wọn ò ní ṣe lójú ẹ̀, ẹ̀yìn ní kọ̀rọ̀ ni. That is how daft you are. Téèyàn bá fẹ́ dáyàn gbà, òun ṣojú ẹ̀ náà ti máa ṣe, wọ́n á ti parí iṣẹ́ yẹn lẹ́yìn. In fact, Dorcas gan kọ́ ló máa kọ́kọ́ wá post Ìbílẹ̀.
àwọn ọmọ Dorcas ló máa kọ́ bẹ̀rẹ̀ sí post ìbílẹ̀ so that kó máa kánjú ọtí sọ lẹ́nu kúrò. Dorcas will not even post ìbílẹ̀, àwọn ọmọ speaker Dorcas ló máa àwọn ọmọ odó ló máa post ìbílẹ̀. Dorcas adé máa gbowó, adé máa settle wọn. Do you think, see, this game can be run and you will not even have an idea? Ṣebí nǹkan tó ń pè ní ìdán nìyẹn, ìdán gangan nìyẹn. Ṣó rò pé to collect billions advert ló le bẹ́yẹn? Tó bá fẹ́ gbà, ṣó máa dàbí pé bọ́ ṣe gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́, wọ́n tún máa fomi ṣàn ẹ lọ́wọ́ ni. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Òkè ò lè dílẹ̀. Láíláí. Money, if you have contrary opinion to this, please do me a favor and ask yourself a simple question. Why did Ibile ignore Esabot's request to disclaim Dorcas since last year? Now, gbọ́n nǹkan tí Ibile sọ. Ibile sọ pé, Momo, you are not focused. Kí ló kàn ẹ́ pẹ̀lú Dorcas in advertising? She's doing it for free. Ó léyàn tó ń ṣe, ó mọ reason tó fi ń ṣe, ó ní ẹ fi ilẹ̀. Ó ní kí ìyá fi Dorcas ilẹ̀. Ó ní kí Momo, kí ìyá yín kó fi Dorcas ilẹ̀. Ó ní number 2, why did Ibile's manager ignore Esabot's request to stop Dorcas Adeyinka since last year? Exactly. Think about this. Why is there no disclaimer? Why? Why did Esa bandits, Esa Ikalomoido decided to go in violent way with Harmony Gardens? Bam. Kí ló dé tí Momo yín tó lọ parọ́ mọ́ Harmony, tó sọ pé Harmony ń pààyàn sórí ilẹ̀ wípé òun tún ní evidence? Ṣé mọ̀ ní? Kí ló dé tí Momo yín lọ ń ba Harmony jẹ́? These are the things tó jẹ́ pé everybody see that this woman is just a frustrated, power-hungry, senseless person. Everybody knows. Everybody is aware. Even Ibile himself is aware. Gbọ́, ohun yẹn nìyẹn. Má polówó mi mọ́, wọ́n ló ti ń bú mi láti last week. Mi ò lè gbàgbé praise yẹn láyé mi tí máa bọ̀. Momo wá ní, rárá o, 3 days ago ni. Ojú ti wẹ̀rẹ̀. Ó ní 3 days ago ni. Bàbá yẹn ní, má polówó mi mọ́, wọ́n ló ti ń bú mi láti last week. Ṣó ti yé àbí kò yé? Ẹ̀yin lẹ́lẹ̀sìn o. Ẹ̀yin lẹ ń ṣẹ̀sìn. Ẹ̀dẹ̀ kọ́ ẹ̀sìn ṣíṣe. Ṣẹ̀dẹ̀sìn ilé. Ọlọ́run mi dáwọ́ ètò nínú ayé yín. That is that concern. Momo, àwọn máa ń yín jẹ́ fún yín. We go to shake it and we go to pepper your eyes. You know what?